كان يرجو الله أو يتذلل. lẹ́yìn tó ṣe pé rárá ayé tẹ̀sán kó yẹ pẹ̀rẹ́ rẹ̀ fọlọ́run ọba gbogbo àṣewìyí náà ìgbéraga ọ̀jẹ́ lómi ọgbẹ́ gbádùn gbogbo tá à ń ṣe Allahu Akbar kòrónà tó tẹ̀ dé yìí ẹ̀ rí i pé ọlọ́run tún fi ṣàánú wa ni. kí ló fi ṣàánú wa ó ní kó jẹ́ kí yóò dínkù àríyá ní wọ́n pẹ́ra kárí mi fẹ́ ẹlòmí bá ń lọ asámú àbí bá ń lọ tàjúdù gbogbo àdúgbò ọ̀nà tàjúdù àlọ́ kẹ́hún lẹ́nu tó máa dé gbogbo àdúgbò ní ọmọ wọn máa pariwo bọ̀ Allahu Akbar kòrónà ò jẹ́ ká ní kálukú kírun nínú rẹ̀ kálukú parabọ́ àsìkò tí èèyàn mọ̀ bẹ́ẹ̀ bá ń ṣe tàjú bá ṣe tàjú kárí mi ní fi ń ṣe tẹ́lẹ̀ kí ó lè mọ̀ ohun ṣe ni àmọ́ bá a ṣe ń wí ẹlòmíì ọ̀yẹn ní fìlà kankan oorun ní ráyì oorun ní torí bẹ́ẹ̀ ìwà ń lọ náà nù nìyà. Ramadana ila tamdi wa fina gafilun ma kana yarju Allah tatazallal. Ramadana la adiri yankodi. Ramadana yìí àwa máa kò sẹ́ni tó mọ̀ mọ́ ọ̀nlẹ́nu ni wà ó múri yẹn kọ́ni bẹ́ẹ̀ náà ni ẹni tiwa náà sì ń lọ bá a ṣe wà lánàá kọ́lá wà lẹ́ni bá a ṣe wà sí kọ́lá pọ̀ bẹ́ẹ̀ mi àti ẹ láyé bá a tún ṣe wà kọ́ yìí ara wa ń dínkù ni àṣọṣàrẹ́ yìí tó Ramadan wa ń lọ ní tiwa náà sì wà ń lọ náà. min qadimil ayam am nataqabbal. ládìrí amúriyàn min qadimil ayami aw nataqabbal. kálí náà lónìí bá a ṣe ń gbọ́ra wa yìí lóòótọ́ àbẹ̀wò náà ni àmọ́ gbogbo wa pátá àsìkò tọ́lọ́ àsìkò kálukú likulli ummatin. bẹ́ẹ̀ni. tẹ sọ kíní kí n bá lára kó tó di pa ṣàdúrà gbogbo àwa tá a gbọ́dọ̀ wa lè ní gbọ́ ọmọ ìkàkùn ti gbọ́jọ́ kú ẹ̀ kálukú ọmọ wò pé bàbá yìí gbogbo ara ti gbọ́jọ́ kú wa báyìí kálukú ọlọ kọ́lẹ̀ pé démìlì yìí náà ni kálukú jáde láyé àyàfà àwọn ọmọ wa démìlì tí ó jẹ́ kẹlẹ́ mọ́ ó lè jẹ́ démìlì tí wọ́n ti ní àbí démìlì karanti àbí démìlì kàtí ni àwọn kọ́kọ́ gbà yí pé démìlì náà ni gbogbo ẹ̀ ọ́ tẹ̀ àbí àti táwọn ọ̀rọ̀ wa yìí démìlì náà ni. àyà máa múra. kílà ní múra sí kílà ní bẹ̀rù sí. kámọ̀ ń tà ń ṣe. kámọ̀ ń tà ń ṣe ní ẹ̀rí kálukú lọ. àwọn ọmọ wa ta tún bí tó tún jọmọ kékeré láti mọ bẹ́ẹ̀ lọ́hùn pé. àwọn ọmọ ìtura mi. ó gbà pé wọ́n ti 50 ọdún tàbí kí wọ́n á Emily náà ní kálukú ọlọ. ìrònú bẹ̀rẹ̀ láàárọ̀ lọ. tó kù ní ìsìn. Subhanallah. kí ló tó kù kí láyé kí ní fàlẹ́ wa tẹlumi ọ̀tẹlẹ̀ ká kó bẹ́ẹ̀ Allahu Akbar. ẹ jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Emily yìí tó kù díẹ̀ sí àmọ́ kálukú Emily náà gbogbo yẹn yẹn ọ̀tẹ́. wọ́n tẹ gírígíra kíníkẹ́ni wọ́n ní ìkòkò tuntun màdúgbò tó bá yá ẹ̀fọ́ náà ní ọ̀padà dà bàbá ara kòkò tuntun nísìn tó bá fọ́ kẹ́ ẹ̀ mọ́tò ẹni tó fọ́ yóò di àpáàdì yẹn ní sìkẹ́ wọn fi ṣe wọ́n fi kó. tọ́ àwa bí ọlọ́run àsìkò àdúrà la fẹ́ ṣe yìí kálukú ká dúró ká jókòó gbogbo ibi tá a bá wà ká gbé ọkàn wa lọ síwájú ọlọ́run ọba ọkàn yìí ká jẹ́ kó mọ́ ká gbà yí pé kò sí tẹ́dá wà tí ò lè rí ọlọ́run kò sí tẹ́dá wà tí ò lè rí gbígbàdúrà ǹjẹ́ gbogbo wa náà tí a wá ń gbọ́ra wa láàárọ̀ yìí ká ṣàdúrà fún gbogbo wa lápapọ̀ àdúrà tá a kọ́kọ́ ṣe òun ni àsìkò tá a wà yìí gbogbo wa pátá náà là ń bẹ̀rù gbogbo apátá náà ní kí n náà ọjàlù gbogbo ayé àwa fẹ́ bẹ̀rù kò sí ohun tí a wá fi kó nǹkan yìí lẹ̀ tó ju àdúrà lọ
ẹlòmíràn pé wọ́n ní a máa lọ mọ́sálásí mọ́ ibi tá a sì ti bẹ́ lọ́hùn náà nù ibo ló wà tó lè bẹ́ lọ́hùn ibo ló wà tó lè bẹ́ lọ́hùn. ogun kòrónà yìí tó dé yìí tó da gbáyé láàmú yìí a fẹ́ bí ọlọ́run pé ọlọ́run ọba bí Ramadan bá ti ń kásẹ̀ ńlẹ̀ inna zalika alallahi yasir ó kéré nínú tọ́lọ́run ọba lè ṣe ọwọ́ ara wa náà la fi fà á àti fà á náà àti fà á ó ti jálé wa lórí gbogbo wa ti wá di ọ̀ àwa fẹ́ bí ọlọ́run wọlé Ramadan yìí ọlọ́run dákun ọlọ́run àtẹ̀mí àti rẹ̀ mọ́ jẹ́rìí kẹ̀kẹ́ ọmọ tí o fi kó láyé. Àmín. máa jẹ ọpẹ́ kó jìnnà bí Ramadan bá ti ń lọ yìí kí coronavirus náà kó sì máa kó lórí rẹ̀. Àmín. táwọn wa sọ pé Rabbana Rabbal khalaiki Rabbana khalaiki najina min shari corona najina min virus corona.